èyí ni bí ìdájọ́ ṣe lọ lórí ẹjọ́ Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin. èèmọ̀ rèé Láìdé Bákàrè wọ gàù. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sọ́mọ Mercy Aigbe. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn èèyàn ti fẹ́ ya Láìdé Bákàrè jẹ, tínú sì ń bí wọn sóṣèré tíátà yìí tí wọ́n sì ń sọ kùgbákùgbọ́ ọ̀rọ̀ sí tìbínú-tìbínú látàrí bí ojú àwọn ọmọ Nàìjíríà ṣe máa ń rí tó níbi tí wọ́n ti ń ṣàtìpó lórílẹ̀‐èdè mìíràn tí wọ́n á sì máa fi wọ́n ṣe iṣẹ́ aṣẹ́wó tó pọ̀lọpọ̀ sì máa ń kú síbẹ̀, tọ́pọ̀ míì ni wọ́n sì máa ń há síbẹ̀ tó sì nira fún wọn láti wá padà sílé. Òun ló mú kí Láìdé gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n dẹ́kun àti máa lọ sí ìrìn àjò bẹ́ẹ̀, kí wọ́n jókòó sí orílẹ̀‐èdè Nàìjíríà. Láìdé Bákàrè sọ pé ẹ máa gbé báàgì yín kọrí lọ sórílẹ̀‐èdè Mali, Libya, Cairo láti lọ ṣe ọmọ ọ̀dọ̀ tí wọ́n á ti tọ́ sí yín lórí, tí wọ́n á ṣègbọ̀nsẹ̀ sí yín lára. Ẹ tún dẹ́ni tó tún gbowó lọ́wọ́ yín nítorí pé ṣàfẹ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn iṣẹ́ yìí ṣì wà lórílẹ̀ Nàìjíríà ṣùgbọ́n ẹ kọ̀ láti ṣe. Ó sọ fún yín kẹ́ lọ sọ́dọ̀ àwọn àràbò níbi tí wọ́n ti ń fìyà jẹ yín bíi tẹranko. Táwọn kan sọ pé ọ̀rọ̀ Láìdé Bákàrè dàbí atare tó rẹ́ni gbá díẹ̀ tó wá ń fi òbúrọ̀ ṣe yẹ̀yẹ́. Òbúrọ̀ ò bá rẹ́ni gbígbá nídìí, ṣé kò ní pọ́n ju atare lọ? Àti pé ohun táwọn èèyàn yẹn ń là kọjá ló mú wọn lọ sórílẹ̀-èdè bíi Mali, Libya àti Cairo. Táwọn kan sọ pé mélòó ni Láìdé Bákàrè ti lù ràn lọ́wọ́ kí wọ́n jẹ́ káwọn ọmọ ọlọ́mọ lọ ṣiṣẹ́ ajé níbi tó bá ti wù wọ́n. Pé ká ní orílẹ̀-èdè Nàìjíríà dání, ta ló máa fi ìlú rẹ̀ sílẹ̀ láti lọ ṣe àtìpó nílùú onílùú? Táwọn kan sọ pé tó bá jẹ́ pé àwọn tó ní ràn àwọn ẹlòmíràn lọ́wọ́ ni, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ní lọ sórílẹ̀-èdè mìíràn. Ọ̀rọ̀ náà ò tán síbẹ̀ o. Habib Òkìkíọlá Badmus táwọn olólùfẹ́ mọ̀ sí Portable náà ti dá sọ̀rọ̀ ọ̀rọ̀ náà tó sì bẹnu àtẹ́lu Láìdé Bákàrè wípé ẹni tí ò sí nílé ọkọ ń gba àwọn èèyàn níyànjú pé kí wọ́n má lọ síbì kan, wípé kì í ṣe gbogbo èèyàn tó lọ sí Libya ló lọ ń ṣiṣẹ́ aṣẹ́wó lọ́hùn, wípé irọ́ ni wọ́n ń pa, pé iṣẹ́ wà ní Nàìjíríà làwọn èèyàn wá iṣẹ́ lọ sí ibòmí tí wọn kò ríṣẹ́ ní ìbàyí. Obìnrin tó bá fẹ́ gba obìnrin ẹgbẹ́ ẹ̀ níyànjú pé kó má lọ sórílẹ̀-èdè míì láti má lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ gbọ́dọ̀ wà nílé ọkọ. Àǹtí Láìdé, ṣẹ́yìn náà ti lọ sí Libya rí lẹ fi mọ̀ pé iṣẹ́ tí wọ́n ṣe lọ́hùn nìyẹn? Ṣé ẹ kò rí fíìmù gbé síta mọ́ ni? Táwọn kan sọ pé òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sàn ju ìyà tí wọ́n fi ń jẹ wọ́n ní orílẹ̀-èdè Libya lọ. Èyí lohun tó ṣẹlẹ̀ níbi ìgbẹ́jọ́ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó tó wáyé lánàá òde yìí lórí ẹjọ́ tí Ìyábọ̀ Òjó pe akẹgbẹ́ rẹ̀ Lizzy Anjorin fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Agbẹjọ́rò fún Lizzy Anjorin sọ pé wọ́n ti sún ẹjọ́ náà sí ọjọ́ 9 oṣù keje ọdún yìí. Nígbà tí oníròyìn béèrè lọ́wọ́ agbẹjọ́rò Lizzy wípé ṣó dá lójú pé àwọn ni wọ́n máa borí ẹjọ́ náà. Agbẹjọ́rò náà sì dáhùn pé kò sí agbẹjọ́rò kankan tó lè fọwọ́ sọ̀yà pé òun lòun máa borí ẹjọ́ àti pé kí àwọn dúró de ọjọ́ 9 oṣù keje ọdún yìí láti mọ ohun tágẹ́gẹ́ máa sọ lórí ẹjọ́ náà. Ìyábọ̀ Òjó pe Lizzy Anjorin lẹ́jọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́, ìdúkokò mọ́ni. Bó tilẹ̀ jẹ́ pé Lizzy kò kí ń dárúkọ Ìyábọ̀ Òjó ṣùgbọ́n àwọn èèyàn ti mọ ẹni tó ń bá wí nítorí bó ṣe máa ń da àwọn orúkọ náà pè. Nígbà tí ìgbẹ́jọ́ wáyé lọ́dún tó kọjá, Láìdé ti gba àwọn méjèèjì níyànjú pé kí wọ́n gba àlàáfíà láàyè gẹ́gẹ́ bí òṣèré àti abiyamọ àti gbajúmọ̀. Àwòkọ́ṣe rere ló yẹ kó jẹ́ fún àwọn ènìyàn láwùjọ, kí wọ́n dẹ́kun àti máa búra wọn lórí ẹ̀rọ ayélujára Instagram. Táwọn méjèèjì sì gbà láti gba àlàáfíà láàyè. Ṣùgbọ́n níbẹ̀rẹ̀ ọdún yìí ni Ìyábọ̀ Òjó kìlọ̀ fún Lizzy pé kó yé bú òun, àwọn ọmọ òun tàbí ẹbí òun àti olólùfẹ́ òun kó yé bú wọn mọ́. Ọjọ́ 9 oṣù keje nìgbẹ́jọ́ yóò wáyé táwọn olólùfẹ́ àwọn òṣèré náà sì ń gbàdá pé kí ẹjọ́ kó gbè lẹ́yìn àwọn òṣèré táwọn fẹ́ràn. Lónìí ni ọmọ Mercy Aigbe tó bí fún Gentry ọkọ rẹ̀ àtijọ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Òní lọmọ náà pé ọmọ ọdún 15, èyí tó mú kí Mercy Aigbe ìyá rẹ̀ gbé àwọn àwòrán tó jojú ní gbèsè láti ṣe ayẹyẹ ọjọ́ bí ọmọ náà. Táwọn olólùfẹ́ Mercy Aigbe sì ń rọ̀jò àdúrà fún ọmọ rẹ̀ Ọlájùwọ̀n Gentry pé ẹ̀mí ẹ̀ yóò pẹ́ láyé, yóò dàgbà, yóò dògbò,